Àjàrà padà kú o kọ́lọ́run dákun bá wa fọ̀run kẹ́ Àjàrà torí pé ikú rẹ̀ ó dùn wá nínú tá a fẹ́ kó ṣẹlẹ̀ ẹgbẹ́ Ọbásanjọ́ ní pé kì í ṣe ìgbà tá a bá tó ń kọrin a fẹ́ kó lọ NATO wa máa sọ pé àìsàn báyìí lọ́dẹ̀ parú ẹni báyìí o ìmọ̀ dùn àwa ìmọ̀ dùn wá búrẹ́dì wọn náà nù lé wọn ló kù yẹn ta ló fẹ́ máa tọ́jú ìyá Àjàrà báyìí ta ló fẹ́ máa tọ́jú ẹ̀ gbogbo tá a fẹ́ kó ṣẹlẹ̀ lélẹ́yìí tá a sọ pé ẹni táìsàn bá ti ń ṣe pariwo ara rẹ̀ síta eléyìí tí mo mú láàárọ̀ yìí mo fẹ́ ṣe fídíò nípa àwọn tẹ́jọ́ sájẹ tí wọ́n kú ó ní wọ́n sọ fún mi pé Àjàrà náà ti padà kú irú eléyìí àfẹ́kọ́ máa ṣe láàrin wa lóòótọ́ a kú ṣùgbọ́n ikú wa kọjá kọ́ mọ̀ jẹ́ àtọwọ́dá kọjá pé àkótọ́ lọ́n kọ fún wa ló tó kọ́ mọ̀ jẹ́ pé bóyá àwọn nǹkan kan tí ò ní tùmọ̀ ní ọkàn sí sábàbí lákàn ní ọkàn kùtù ẹ̀ kó lọ́n bá wa kẹ́ Àjàrà o kó bá wa fọ̀run kẹ́ so ọ̀rọ̀ ẹnu òpìrì tí ń bẹ lọ́wọ́ mi la fẹ́ ṣàlàyé pé bó láti lò ó fún ẹni tẹ́jọ́ bá sájẹ tí kò fi ní kú torí pé àwọn èèyàn lọ sí hospital wọ́n dẹ̀ ń kú àwọn kan kú lẹ́nu ọjọ́ mẹ́ta tó jẹ́ pé ejò ló ṣe sábàbí kú wọn agbóròyìn arábìnrin kan àtàwọn èèyàn míì tó jẹ́ pé ejò sá wọ́n dẹ̀ gbé wọn lọ sí hospital ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà kú ewé tí ń bẹ lọ́wọ́ mi yìí ẹ jẹ́ ká gbìn sí àgbàlá òun là ń pè ní ewé ẹnu òpìrì bí ṣe máa ń rí náà lélẹ́yìí bí ṣe rí lè ẹnu òpìrì ẹnì kọ̀ọ̀kan ní ìdí ẹ̀ nítòsí wa torí pé ó ṣiṣẹ́ fún àpòrò ejò tó tẹ́jọ́ bá sáyẹn jẹ àwọn bàbá wa láti yọ̀ǹgbà tí òkú tí sí hospital tí wọ́n ń ṣọdẹ tí wọ́n bá ṣọdẹ lọ sínú igbó tẹ́jọ́ bá sá wọn ṣé bí ewé àtegbò ni wọ́n ń lò tán fi ń tọ́jú ara wọn àdẹ kú kí wọ́n á lórí tó jẹ́ pé technology pọ̀ nísìnyí wọ́n tún gbà àwọn èèyàn dé hospital síbẹ̀síbẹ̀ àwọn tán gbé dé hospital wọ́n tún kú so ó túmọ̀ sí pé kò sí àpòrò ejò ní hospital láti sọ pé àwọn nǹkan kan bẹ tó pé tó bá ṣèyàn á máa sọ fún yín pé hospital náà ti máa sọ fún yín pé ẹ máa gbé lọ ilé ẹ lọ fẹsẹ̀ létò gbogbo ẹni tó mọ ewé àtegbò ní jẹ ẹsẹ̀ ilé àwọn tó mọ̀ nípa máa ṣe ń lo ewé àtegbò ní jẹ ẹsẹ̀ àwa tó ń pè lẹ́sẹ̀ ilé lélẹ̀ tó bá dé kọ́ ẹ lọ fẹsẹ̀ létò nǹkan àwa yìí náà ń pè lẹ́sẹ̀ ilé torí pé ẹni tó bá mọ tó ń pè ní ewé àtegbò tó dẹ̀ mọ bá ṣe ń lò fún ìwòsàn èèyàn so òun lẹ́sẹ̀ ilé tán ní kẹ́ ẹ lọ fi tọ́ nǹkan so eléyìí ò ní ìdíkọ̀ dààmú wọn ògùtùgbà gbìn torí pé àwọn tó ṣẹlẹ̀ sí ní àmàkòrú ẹ̀ lè ṣẹlẹ̀ sáwọn tí wọn náà bá ti gbè ságbàlá anytime tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ kódò lè má jẹ́wọ́ ní ọ̀ṣẹlẹ̀ Ọlọ́run ní jẹ́ ọ̀ṣẹlẹ̀ sí ọkùnrin ṣẹlẹ̀ sí mi náà ejò kò ní sáwa lọ́mọ kò ní sáwa náà jẹ ṣùgbọ́n a máa ṣẹlẹ̀ ládùúgbò bọ́ọ̀lù lọ́sí fẹ́ tì tiẹ̀ tí ó bá sí ládùúgbò ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá kiri kí ẹ tó sọ pé rí ẹni tó ẹlẹ́ran ó lè ti túkùn kẹ́ni tí nǹkan yẹn ṣe kó ti kú báwo lẹ ṣe fẹ́ lò tẹ́ bá ti rí ewé ẹnu òpìrì tẹ́ já níwọ̀nba ẹ̀gún tẹ́ bá ti gún kẹ́ mix ẹ̀ mọ́ àdí kì í sáàdí ẹ̀yẹn o àdí àgbọn díẹ̀ ẹ fi sí ojú ibi tẹ́jọ́ sí sáà ẹnìyẹn pẹ̀lú ògo Ọlọ́run gbogbo oró tí ń bẹ lára ẹnìyẹn ló máa jáde ọ̀nà kejì tá a tó máa ń gbà ṣe ni pé ẹ lọ èédú díẹ̀ ẹ wá máa torí pé ewé tí mo mú lọ́wọ́ yìí tẹ́ bá ti ń ṣe ìmọ̀ ní oje funfun òun rèé ọmọ ní oje funfun ọmọ ní oje funfun ẹ wò oje funfun yẹn rèé oje funfun tí ó níyẹn oje yẹn tẹ́ bá ti ń ṣe lára agi rẹ̀ oje yẹn ẹ máa kán sí èédú tẹ́ lọ yẹn èédú yẹn nìjẹ́ kọ́pọ̀ ẹ máa kán sí títí tí ó fi sóòkè èédú yẹn ẹ mix ẹ pẹ̀lú èédú ìyẹn oje ewé yìí ẹ rọra báyìí níyẹn fi sí ojú tí ejò ti sá yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run àtagbára Ọlọ́run ni o bí ìsìn láì ni o pẹ̀lú ògo àtàṣẹ Ọlọ́run gbogbo oró yẹn ó wálẹ̀ méjì kò jù bá ń lọ torí pé oje ewé gangan fúnra rẹ̀ ìwòsàn ni fún ẹni tí ejò bá sájẹ àkekèé táyàn ni gbogbo ohun tí máa ń lóró tó bá ti tàyàn oje kínní yìí ó ṣiṣẹ́ gan so ẹ wà mix ẹ bá ti ṣàlàyé wọn so ẹlẹ́ẹ̀kẹta nínú tẹ́ àwọn bàbá tó máa ń lò wọ́n tó máa ń lo ewúro ẹni tẹ́jò bá sájẹ tàbí àkekèé ẹ lọ sí di ewúro ẹ já ewé ewúro ẹnikẹ́ni yẹn ọ̀tọ̀ ẹ fi ìtọ̀ rẹ̀ gbó kẹsẹ́ ẹ gbé fún ẹni kó mú tẹ́niyàn ọ̀bà wa rí tọ̀tọ̀ ẹ jẹ́ kẹlòmíì ọ̀tọ̀ ìtọ̀ ẹlòmíì náà ṣe gbó tẹ́niyàn ó mú ṣùgbọ́n torí pé ìtọ̀ ẹlòmíì ó máa ń difficult fún ẹlòmíì láti mú ni so láti máa sọ kékeré yẹn lo ìtọ̀ dí èèyàn gbọ́n tí nǹkan ṣe ọ̀bà nítọ̀ ń dì kẹlòmíì ọ̀tọ̀ kan fi gbó ìtọ̀ yẹn gbó ewé ewúro kan gbé fẹ́ni yẹn mu apahoro ejò ni ó dẹ̀ tó máa ń pa oró àkekèé àti àwọn oró nǹkan mìíràn kí Ọlọ́run bá kó má fi àbúrò ṣe wa amú ilé ìwá síta torí pé ejò ó ń pa àwọn èèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ náà sì ni oríṣiríṣi àwọn ìjàmbá nípa nǹkan olóró ó ń ṣe àwọn èèyàn ní jàmbá so kí làwọn náà lè fi ṣàǹfààní òun náà lè léyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run àtàgbára Ọlọ́run ní tá a mú wáyé tested confirmed ni
at least ìgbà tí àǹtí Ajára dẹ̀ fún báyìí àṣà àdẹ̀lẹ̀ mọ ẹni tó fún lóyún torí ṣẹ́rí àwọn kankan wà tí àwa ọmọ Nàìjíríà tí a máa ń ṣe tá a máa ń sọ pé ikú Olúwa gbogbo ikú kọ́ ni ikú Ọlọ́run òbí àwọn kan wà ignorance ló pa wọn òbí sà àwọn kan wà ignorance ló pa wọn àìmọ̀kan àwọn kan wà ikú tó pa wọn ikú àìlówó lọ́wọ́ oh my God rábà náà sọ níbo dáa ní kàkà ìbàtà yìí òbí sà àwọn kan wà ikú tó pa wọn sà ikú ilé ló pa wọn ṣé gbogbo ẹ̀ lẹ́ máa ń sọ pé ikú Ọlọ́run sórí àwọn kan wà ikú àìmọ̀ èèyàn òun ló pa wọn àwọn tí ikú Ọlọ́run pa nínú àwọn tó ń kú sà out of 100% wọn ò ju 10% lọ nàdí ìṣẹ́pọ̀ Ọlọ́run wá ni tó máa bá fọṣọ ṣé a fẹ́ sọ pé Ọlọ́run wá àǹtí Ajára kó wá bọ̀ ń fọṣọ ni ṣé a fẹ́ sọ pé Ọlọ́run wá ọlùwẹ̀ kó wá bọ̀ ń pọnmi ni ṣé a fẹ́ sọ pé Ọlọ́run wá destiny boy kó wá bọ̀ ń fọṣọ ni ṣé a fẹ́ sọ pé Ọlọ́run wá bùnmi àkínlànú tó wá bọ̀ ń fọṣọ ni àwọn ikú tó ń pa ènìyàn òbíṣà olórin kankan ni ó ní ọ̀pọ̀ ló ṣera wọn tó purọ́ máa yẹ òbíṣà listen to me ohun tí mò ń jẹ́ kó yé yín òun lélẹ̀ ṣá irú ẹni tó fún Ajára lóyún yẹn sà wọ́n láti investigate yẹn tó bá jẹ́ pé wọ́n rẹ̀ bùgẹ́ yẹn ni torí wípé wọ́n rẹ̀ pẹ̀ lákọ̀ọ́kọ́ náà ló fi lóyún then àwọn ẹ̀yin tẹ̀ ṣe interview ẹ wà very careful fún interview tẹ̀ ṣe o because irú àti Ajára ṣe ẹ̀wọ̀n ẹ ṣe interview fún mo ní interview kan tó sọ pé ṣé o ti lóyún rí olóhùn lóyún rí ṣé o bímọ ẹ̀fọ́ àlọ́ ṣe fún ẹ lóyún ó ní wọ́n rẹ̀ pọ̀ òun kó o bẹ ẹ̀ẹ́dẹ̀ tí mo pé Nàìjíríà àwọn tó ní wọ́n kú ló pọ̀ ní Nàìjíríà ó lè jẹ́ fídíò yẹn ní ẹni tó fún Ajára lóyún ó lè jẹ́ fídíò ẹ̀ lówó tó fi wọ pé so gẹ́yì ẹ tó fún lóyún lákọ̀ọ́kọ́ wọn ò ní kọ̀kọ́ ṣe fún ẹ tó rí èpò ẹ̀ lákọ̀ọ́kọ́ wọn ò ní kọ̀kọ́ ṣe fún lẹ́kùn náà ṣe bẹ́ẹ̀ ẹ má ṣì mí gbọ́ o àfi tó bá jẹ́ pé ó fẹ́ Ajára níṣu lọ́kà tí àwọn òbí ẹ̀ mọ̀ sí ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìṣe ni ó kàn fún Ajára lóyún ẹ̀ṣmà ẹ má jẹ́ tàn yín ó ṣì ti wúmà yẹn ni ó ṣì ti jẹ́ yẹn ni ó dẹ̀ ṣe kí ni ṣá ó fi ọwọ́ lágbá lójú ni ṣá so wọ́n láti investigate kí ni yẹn à ń pariwo kí ni yẹn ń gbà yẹn sí ọ̀pọ̀lọpọ̀ yín ìṣẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé kí ló kàn wọ́n bẹ̀ a ní à ń sòótọ́ ọ̀rọ̀ tàbá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ ẹni ká má sòótọ́ ọ̀rọ̀ tàbá fòótọ́ ọ̀rọ̀ lẹ̀ ẹni àfòótọ́ ọ̀rọ̀ lẹ̀ ẹni àsọ there are many messages in my inbox anything bá ṣẹlẹ̀ àwọn ènìyàn sọ fún mi bàbá àṣírí àwọn kí ló tẹ̀yìn rí sí àwọn kìnnì torí pé wọ́n mọ̀ pé a gbé òtítọ́ dání nǹkan tá a lè ṣe àwa basically lè lórí òye ẹyẹ wa gangan ni irú Ajára tẹ rí yẹn sà ẹni bá fẹ́ fún lóyún number 1 wàá ti kọ́kọ́ mọ̀ lọ́kọ̀ ẹ̀ pé ṣé o máa take care number 2 ẹ gbọ́dọ̀ lọ rí psychologist láti wò wípé ṣé inú ẹ̀ ṣé ó ṣe ẹ ti rírun ẹ̀ yẹn lẹ́tọ́ bá rí wípé bóyá o ti fún lóyún o ti lóyún ẹ̀ then the next thing wọ́n láti wá bójẹ́ medical wọ̀ wà bójẹ́ traditional wọ̀ wà láti sọ ọmọ yẹn di kékeré ọmọ yẹn ò nílẹ̀ ní weight tó pọ̀ because kò ní inú tó ń gba oyún tó pọ̀ sí oyún tí Ajára níyẹn òun ló pa Ajára definitely ẹni tó fún Ajára lóyún yẹn wọ́n láti investigate ṣé ó fẹ́ líṣu lọ́kà ni tó bá jẹ́ kó rẹ̀ pọ̀ ẹni àbí bóyá ọkọ̀ ọ̀rọ̀ pọ̀ tó jẹ́ lókọ̀ bá fi sùn ẹ má jẹ́ tọ̀ yín ẹ̀wọ̀n gbére nìyẹn sà. so yẹ́nì ikú àkọ́ pariwo tó bá yẹ wọ́n ní kíní kan ìgbẹ́dá wọ́n bí sà bàbá àṣírí àwọn olórúkọ tì mí ó lè pe nọ́mbà yẹn ọ̀pọ̀lọpọ̀ lá ní bàbá tẹ́ bá ti fi nọ́mbà yẹn kì í ṣe mi lè lóhùn mi láti máa fi nọ́mbà lẹ̀ àwọn mẹ́sẹ̀gì tí mo ní lórí WhatsApp gan mi ò tí ì ansa àwọn tán àyàfi àwọn tí Ọlọ́run bá ní kí n ṣàbà pàdé ká ṣáà jọ sọ̀rọ̀ so àwọn èèyàn ló sọ wípé kí n máa fi nọ́mbà mi lẹ̀ torí pé wọn ò mọ̀ bí wọ́n lè connect mi mọ́ WhatsApp nọ́mbà tèmi kò yípo padà 08054353629 wọ́n bí ìwọ kan WhatsApp nọ́mbà ẹ̀ sọ pé bàbá àṣírí ìràwọ̀ ẹ ṣe àyẹ̀wò fún mi má sọ tó ṣe é fún mi o èmi lèmi máa ṣe àyẹ̀wò má dẹ̀ sọ tó ṣe é fún ẹ so tó bá gbé ìgbésẹ̀ ìwọ ló dẹ̀ mọ̀ tó bá dẹ̀ gbé ìgbésẹ̀ it's your own cup of tea but listen to me obedience is better than sacrifice ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kò fẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ ní nípa life yìí you are not ready to take any steps listen to me I pray you will not blame yourself wọ́n bí sà ẹ wo wọ́n láti investigate ẹni tó fún Ajára lóyún ṣẹ́ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ wípé àwọn òbí ẹ̀ mọ̀ sí tó ti lọ fi àwọn òbí ẹ̀ tí wọ́n mọ̀ sí tó safe ṣùgbọ́n láwọn pété lọ́rọ̀ ẹ̀kọ́ ẹ̀ ní wọ́n láti gbé wọ́n láti investigate it because oyún yẹn òun ló pa gẹ̀ yẹn there is a procedure for everything àwọn ìgbésẹ̀ ìkọ̀kọ̀kọ̀kọ̀ ní wọ́n ṣe láì jẹ́ gbọ́gbọ́ àwọn ìgbésẹ̀ kọ̀kọ̀ lè ṣẹlẹ̀. máa kó lójú ẹ kó sí lára rẹ bọ. ibi ìkórí wà kẹsẹ̀ wà lọ́hùn. La ilaha illa orí fún wa níbà yìí. La ilaha illa Allah Allah la ilaha illa Allah Allah la ilaha illa Allah jájọ wí Allah la ilaha illa Allah la ilaha
إلا الله الله لا إله إلا الله أشرق نور الله ẹtú gbogbo okùn yẹn wasabata amurullah wa nafasahu kimullah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله صلوا على النبي الكريم صلوا على النبي الكريم Oh yeah. Kọ́pọ̀ àwọn fámìlì yẹn náà wà. Fẹ́mi, ó ṣe mọ̀. Sọ́ọ̀tì nọ́mbà ta lórí fámìlì náà fámìlì kọ́. Family de cover one. Go yo. No. Oya, ewe. Sẹ́ni ewe. Ọmọ ṣe ẹjara lọ́jà ìwé ìkàlẹ̀ ìwé ló pa. No, turn am. Okay. Omi tán gbé kó mi báyìí rẹ̀ a máa nídìí omi yẹn o. No, turn. ياك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة Omi tó pọ̀ ọ́dọ́ ti mix rẹ̀ pẹ̀. Ẹ̀gbọ́n ẹ ṣe إليك البصر كاسعا وهو هاسع ولقد زينا سماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وإذا ألقوا فيها سمعوا لها شهيقا يكوكي وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع
أو ناكل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم ما في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم ما في السماء أن يرسل عليكم حاسبا ولتعلمون كيف النذير. ولقد كذب الذين من قبلهم وكيف كان النكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويكبرن ما يمسكهن إلى الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي زرعكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله.